ọjọ́ tó lápẹẹrẹ ní gbogbo ọjọ́ karùn-ún oṣù kínní ọdún jẹ́. Òun gan-an lọ́jọ́ tí wọ́n bí ọmọ olóríire Adérónkẹ́ Àríkẹ́ Alájà Kafilat aya Alhaji Abdulateef Abdullahi Ìyàndá ọmọ Esa ọ̀run ní Ìnísà. Màmá Àlàó Ridwanullahi, oríire ńláńlá ni tí adániwáyé bá ṣọ́ ní ipò ọdún ló ṣe tọ́ pé kí a dúpẹ́ fọ́mọ Ọlọ́run àgàgà lọ́nà àrà látẹnu akéwì àgbáyé akẹ́kọ̀ọ́ akọ́kà. Màmá wa ní olóríire ni ìyàwó rere ló jẹ́ lọ́ọ̀dẹ̀ ọkọ ló jẹ́ kí adé orí rẹ̀ Abdulateef Ìyàndá Alhaji ránṣẹ́ pè mí pé kí n wá forin ewì ṣèdúpẹ́ fún adániwáyé lórí aya rere tó tún lékún ní ọjọ́ ìbí ẹ̀. Adérónkẹ́ Amọ́bíọjọ́ Ojúrekésé àtùpà pálọ̀ evergreen ni màmá wa. Ó dilé Kàfílà Àríkẹ́ ẹjẹ́ àjọgbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ f'Adérónkẹ́ òun lọ lọ́jọ́ ìbí òní o. Ẹni tẹ́dùmàrè bá dá sí kó rántí ọjọ́ ò ṣe nǹkan kan, èèyàn tó bá rántí ọjọ́ ìbí ẹ̀ kó yá a fi ìdúpẹ́ sàmì àsìkò. Ó ti ṣọdún èyí wàá ṣe tẹ̀mí ìtọmọtọkọ, òṣùpá ò ní jábọ́, Àríkẹ́ ò ní jádànù, ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ròde ìbànújẹ́, Adérónkẹ́ ìbànújẹ́ ò ní kàn ẹ́ láéláé títí ayé, Dérónkẹ́ inú ẹ̀ á máa dùn dùn dùn. Mọ́mísí ọmọ Bọ́lájí Ridwanullahi, Òṣùmàrè yọ lójú sánmọ̀ àwàràǹbarà lóní, Mọ́dà Saheed Ìṣọ̀lá yọ sóde wẹ́rẹ́ ó dá a lójú ara tún ṣe rẹ́gí nínú aṣọ gidi, òde ìdùnnú ti yá o. Ẹ jẹ́ ká lọ lé àwọn Àríkẹ́ ńìlọrin Àfọ̀njá níbi tí ẹnu ti gbé dùn yọ. Ìlọrin gèrè Álímì tèmi, ìlú tóbi tó yẹn wọn ò lélẹ́gún rárá, ẹṣin légúngún ilé ìwọ̀n ìkọ̀ọ̀kọ̀ lóru ó bẹ̀. Ọmọ ajíbíkálámù dámọ̀lẹ́kùn àìṣe kọ́ńdúkọ́ńdú wọn ìlú lágbàjì kéwú ni wọ́n ń ké. Ẹni Àfọ̀njá bá tán nílọrin òkú kéré rárá. Sàwó lọ́tún Ámọ́yọ̀ lósì, ọmọ akéwúgbẹrú ọmọ aṣàdúrà gbọọrẹ ni, ọmọ ajíbíkálámù dámọ̀lẹ́kùn àìṣe kọ́ńdúkọ́ńdú. Àríkẹ́ ìwọ lọmọ òpó kọrọbítí èyí tí ń bẹ lálẹ́ ọ̀yún nílé ọmọ Dádérin. Adérónkẹ́ ọmọ òpó kọrọbítí ajagunna ajá àṣẹ, òpó kájàkárọ̀yọ́ ná Adérónkẹ́ káwẹ́ ni ó lọ́ba. Ọmọ òpó ògbọ́rọ̀ bàbá wa ní ká kọjú ẹ síná, iná ògbọ́rọ̀ wọ́n ní ká kọjú ẹ sómi, omi ògbọ́rọ̀ wọ́n ní ká fi pọtí tó burú, ọtí tó burú ògbọ́rọ̀ wọ́n ní àfọmọ tó lè mu, ọmọ tó lè tí ògbọ́rọ̀ wọ́n ní ká kọjú ẹ sógun. Ọmọ wo ló lè tí ògbọ́rọ̀ lóde Ọ̀yọ́ lé? Àfọ̀njá ògbọ́rọ̀ ni wọ́n kọjú ọmọ mọ́rílé wá sógun. Ogun náà l'Àfọ̀njá lọ tí ò padà wá sílé mọ́ ló fi lọ tẹ̀lú Ìlọrin, n'Ìlọrin fi ń jẹ́ Àfọ̀njá ẹnu dùn jù yọ. Ẹni ìṣó ní Ìlọrin òye, ẹni ìṣó ní Ìlọrin òhà, Ìlọrin Àfọ̀njá ẹni ìṣó nílùú wa, Ìlọrin Àríkẹ́ ẹni ìṣó nílùú wa. Ìyá Ridwanullahi, ọjọ́ ìbí rẹ̀ dùn púpọ̀ bí oyin, ilé ayé rẹ̀ kìkì oyin ni. Ọmọ Balógun nílọrin Àfọ̀njá, ọmọ Jagunmólú, mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olúwa kó o pẹ́ láyé kójú ó máa rọ́dún lórí ọdún ni, kó o gbélé ayé ṣe rere kánrin kése. Àríkẹ́ o nínú ọlá ńláńlá òun pẹ̀lú àlàáfíà. Adérónkẹ́ kó o dàgbà kó o dògbò kó o ní nǹkan àgbà lọ́wọ́, kí o máa mówó nínú owó, owó láṣọ oge. Adániwáyé ò ní bà ọ́ láwọ̀ jẹ́ títí ayé, kí o máa dán bíi jígìnì ní gbogbo ìgbà, kára ó máa le koko bíi tọ́ta. Gbogbo àyè tí o bá dé, Adérónkẹ́ kí o máa gbayì níbẹ̀. Aláṣẹ Latrimon Service Alhaji Abdulateef Ìyàndá, olówó orí Adérónkẹ́ Kafilat Àríkẹ́ ló sọ pé Dérónkẹ́ ṣaya rere. Táyà ẹni bá dára kákúkú sọ ò léèwọ̀ rárá. Kafilat dára lóbìnrin tẹ̀gàn kọ́, arẹwà obìnrin olóríire ni, arógun mátìdí tí bọ́kọ dọ̀wọ́kẹ̀ tí ọkọ láyà lójú ogun. Àríkẹ́ ní fìlà Ìyàndá ṣe déédé lórí rẹ́gí,
Adérónkẹ́ máa gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn. ọmọ Jagunmólú ní Ìlọrin Àfọ̀njá Ìkòyí ẹ̀ṣọ́ ni ó ọmọ adìílẹ̀ dogun kó tó dé. ìran Ìkòyí wọn kì í gbọ́ fàsẹ́yìn, iwájú ni bàbá tí yín fi ń gbọ́ta. ọmọ ẹrù fìsàn ọmọ akúròǹdó ọmọ asùnròǹdó àgbààgbà Ìkòyí tó gbọ́jọ́ kúlé gbàlùkàyà. lọ́jọ́ Ògúnlé ẹ̀ṣọ́ òpera wọn ló kọ. Àríkẹ́ lọ́jọ́ Ògúnlé ẹ̀ṣọ́ òpera wọn ló kọ. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ẹrù fìsàn lọ́jọ́ Ògúnlé ẹ̀ṣọ́ òpera wọn ló kọ. gbogbo àwọn ènìyàn àtàtà ni wọ́n ti kọ lẹ́tà ayọ̀ wá. Committee of Friends láti Georgia wọ́n ní kí n kí ẹ pé happy birthday Àríkẹ́. àwọn ti Canada náà ò gbẹ́yìn o, wọ́n ní kí n máa súre fún ọ pé ìgbà ọdún kan ni. àgàgà ní Nàìjíríà tiwa níbí, gbogbo ẹbí àti àwọn ará ni wọ́n bá ọ gbégbá ọpẹ́ Alhaja Kafilat Àríkẹ́ aya Ìyàndá. mo tún rí ẹni bí ẹni, èèyàn bí èèyàn. ẹ̀gbọ́n rẹ ni Àríkẹ́, ọmọ ìyá rẹ ni. màmá Dr. Ọlábímpé ni mò ń wí. Alhaja Sherifat Àyọ̀ká, màmá Onífàrúk Ìṣọ̀lá ni mò ń sọ. ó ní Alárìkẹ́ ò ní kánjú kú, wàá ṣe pẹ́pẹ́pẹ́ bí ọmọ owú ti ń ṣe nílé arọ́, wàá gbó wàá tọ́, ò ní dàgbà òṣì. Alhaja Kafilat Adérónkẹ́ Àríkẹ́ ọmọ Balógun ló ń ṣọjọ́ ìbí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Sherifdeen Babátúndé ọmọ Balógun ló ń pèdè ara, ẹ ò rí kó ṣe rẹ́gí ara wọn. ọmọ Balógun ló ń ṣọdún, ọmọ Balógun ló tún ń kọrin. àjọ̀dún ọdún èyí ò ní tán láéláé. Adérónkẹ́ tó bá tún di ní àmọ́dún lọ́lá Olúwa, mo máa tún kọrin kì ọ́ lára ọ̀tọ̀. Akéwì àgbáyé, mo ti joyè agbẹnusọ fún gbogbo àgbáyé pátá lórúkọ ọmọdé òun àti àwọn àgbààgbà. Alhaja Kafilat Adérónkẹ́ Àríkẹ́ akẹ́kọ̀ọ́ akọ́kà ló ń kí ọ pé happy birthday, wàá tún ṣe mí.